أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúgbẹ́ fún Ọlọ́run ọba a tọrọ àlékún kẹ́ àti gẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin olùwò wa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh adúgbẹ́ fún Ọlọ́run ọba pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba a tẹ̀síwájú ní àsìkò yìí lórí àwọn in tí máa ń ṣe okùnfà téèyàn fi máa di ẹni tí ń ṣe àṣejù nínú ẹ̀sìn gòlówò tí ó fi wá di pé ẹ̀sìn rẹ̀ yóò di tó jẹ́ pé Ọlọ́run ọba ò ní gbà àti sọ mẹ́nu bà àìmọ̀kan tó fi jẹ́ pé lẹ́tọ̀ọ́ ká gbìyànjú ká ní mímọ̀ ká tó máa ṣe ohun tá a bá ṣe a sọ mẹ́nu bà títẹ̀lé fẹ́ẹ́nú ìyẹn náà tó jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ká rí pé a jìnà sí a sì mẹ́nu bà abala ibi táwọn èèyàn tó ti máa ń ṣe àṣejù níbi àwọn ẹni eré kódà ń bí Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ despite pé Ànábì sallallahu alaihi wasallam ti wọ́nà wa lórí ẹ̀ lára àwọn tí máa agbálabi yẹn tó ti máa ń ṣàṣejù nú ẹ̀sìn òun náà ni kéèyàn ò jẹ́ mutashaddidun fi ddin kó máa lé koko nú ẹ̀sìn nínú tí Ọlọ́run ọba tó jẹ́ pé ó fi ààyè rẹ̀ gba àwọn èèyàn ṣùgbọ́n kó wáyé pé kéèyàn máa lé koko Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ad-din yusr ẹ̀sìn wa yìí o ẹ̀sìn tó rọrùn ni o bọ́lọ̀ ń ṣe ṣàlàyé ẹ̀ bá Ànábì ṣàlàyé rẹ̀ ẹnìkankan ò wá ní ilé mẹ́sìn àfi kó jẹ́ pẹ́sìn ó borí rẹ̀ so gbogbo àwa tá a jó ní mímọ̀ tá a bá fẹ́ ṣàlàyé nǹkan fáwọn èèyàn nú ẹ̀sìn ká ṣàlàyé rẹ̀ bọ́lọ́run ọba ṣe ṣe àti bá Ànábì sallallahu alaihi wasallam bó ṣe ṣe fún wa because tá a bá tún ní afẹ́ tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwa náà ti ń di aláṣejù nìyẹn so lára àwọn tí máwọn èèyàn ṣe àṣejù nú ẹ̀sìn àgàgà eléyìí kò ní ìdí pé èèyàn jẹ́ àfáà nìkan ádámù rídọ̀ bí qada illah àìmọ̀ yọnu sí ìntọ́lọ́run bá kọ fún yàn ẹwọ̀ pọ̀lọpọ̀ míì lónìí ti bẹ̀ lọ́hun ọ̀nà pó fẹ́ bẹ̀ lọ́hun ń wá dáadáa kọ́lọ́hun ó ṣe oore kan fún ń wá kọ́lọ́hun bá ó ṣe ọ̀hún kúrò níbi aburú kan ń sì ti ń rawọ́ rasẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́run bá fún èyí tí ó fi gbà wọ́n rí pé Ọlọ́run ò tí ì gbàdúrà hùn bó ń ṣe ń fẹ́ ìkan kò tí ì dé wọ́n bá fa lọ bí nǹkan míì ẹ̀sìn náà ni ó sì lóhun ń ṣe ṣùgbọ́n látara ibi tí wọ́n fa lọ́hun ó ti di pé ó ti ṣe àṣejù nínú ẹ̀sìn tó yẹ pé ẹ̀sìn rẹ̀ yóò dìjẹ́ pé ntí Ọlọ́run ọba kò ní í gbà mọ́ èyí tó tún wá ga jù lábàárà tó yẹ pé àṣejù ìkọjá àlà nú ẹ̀sìn òun náà ni kéèyàn máa ṣe bídíà àdádálẹ̀ torí pé ibi àdádálẹ̀ nǹkan tẹ́ ẹ bá wò dáadáa àwọn náà fẹ́ máa wòran nǹkan kan tó yẹ pé ó jẹ́ pé yóò máa jọ tó jẹ́ pé tó ń jẹ́ oúnjẹ mọ́ ẹ̀sìn náà ni ya'tuna bi shay'in yuda'i-d-din tó yẹ pé yóò máa ṣe déédéé ẹ̀sìn ṣùgbọ́n wọ́n wà fẹ́ máa ṣe àkọjá àlà ń bẹ̀ lápẹẹrẹ ní ìsìn àwọn tí wọ́n làwọn ṣe mauludi Ànábì sallallahu alaihi wasallam ẹ̀wẹ̀ tó bá gbọ́ pé wọ́n fẹ́ máa sọjọ́ bí Ànábì in táwọn máa fẹ́ sọ pé wọ́n fẹ́ máa ó yẹ ká máa rántí Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí ó rántí Ànábì sallallahu alaihi wasallam ṣé yóò mọ́jọ́ kan nínú ọdún ni gbogbo òṣèmí wa láàfin máa rántí rẹ̀ lójoojúmọ́ bí àwọn ṣe wa ìkọjá àlà ní ká wá ṣe takhsis ọjọ́ kan ká sọ pé òun lọ́jọ́ tá a fi máa rántí Ànábì wa sallallahu alaihi wasallam so gbogbo orú àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ gbìyànjú kódà ìrádà dúníyà pé àwọn èèyàn ń fẹ́ ayé àwọn èèyàn látara ilé náà àwọn èèyàn máa kọjá àlà lórí nínú rẹ̀ nú ẹ̀sìn torí pé ó fẹ́ agbára ilé ayé in tó yẹ kó ṣe dànù ẹ̀sìn ó ti láàlà ṣùgbọ́n yóò ṣe kọjá abẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí àwọn tó jẹ́ pé máa kó fìtínà báyẹn nú ẹ̀sìn ni tá a gbọ́dọ̀ gbìyànjú tá a gbọ́dọ̀ sá fún Ànábì wa sallallahu alayhi wa sallam ó ti fi ìlànà kan lélẹ̀ fún wa léè tó jẹ́ pé tá a bá ti ṣe Ọlọ́run ti sọ fún wa pé walaqad ja'alnakum ummatan wasata àṣeyín ní àlùmọ̀ kan tó jẹ́ pé oníwọ̀ntúnwọ̀nsì àárín méjì balance ni ẹ wà ọ̀nà tá a wá lè gbà máa ṣe tá a fi ní lè ṣe àṣejù nú ẹ̀sìn tá a sì ní ṣe àṣe ètò òun náà ní kagbantanu sàṣálàn tó ló ń fi ilẹ̀ fún wa Ànábì ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún yín lan tadillu min ba'di abada ní sọnù lẹ́yìn mi láéláé tẹ́ ẹ bá ti gbá nǹkan méjèèjì yẹn mú ká gbá Kùránì mú ká sì gbá súnà Ànábì sàṣálàn mú bá a bá ti gbá Kùránì mú súnà Ànábì ó máa ṣàlàyé rẹ̀ fún wa èyí tá a bá rò pa àgbọ́yé nínú súnà Ànábì sàṣálàn ẹ jẹ́ ká wo bó làwọn sàhábà tí wọ́n bá ṣe ṣẹ̀mí bó ni wọ́n ṣe ṣe níbi ìjọsìn wa ni o níbi àlámọ̀rí ayé wa ni àti ní gbogbo rẹ̀ pátápátá tá a bá ń ṣe lè á wà lẹ́nu tó jẹ́ pé á wà níwọ̀ntúnwọ̀nsì nínú ẹ̀sìn wa torí pé ní tó bá ti ṣe àṣejù Ọlọ́run bá ò ní gba ẹ̀sìn rẹ̀ àbí Ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo ohun tí èèyàn máa ń ṣe tíṣẹ́ rẹ̀ fi máa di dídànù tọ́lọ́run ò ní gbà Ọlọ́run má jẹ́ á lè súnmọ́ o làwálà ká máa jẹun tí ó máa ṣàṣejù nínú ẹ̀sìn Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.